Akeugbagold kan ló ti kaola mọ́lé ẹnu kaola ló ti kaola mọ́lé ẹni kí ló sọ sí adájọ́ ẹjọ́ ẹ̀yin èèyàn wa Lady K lọ ṣọ́ra ẹ Lady K lọ ṣọ́ ara ẹ lọ ṣọ́ ara ẹ ìwọ ló ṣe kí n perí Sunday Igboho lórí ọ̀rọ̀ mo fẹ́ kí Sunday Igboho tó bá rí fídíò yìí kó bá mi pè é sí àkíyèsí n tó bá jẹ́ gbà kí Lady K torí ìwọ ló lè bá Lady K sọ̀rọ̀ Sunday Igboho ìwọ ló lè bá Lady K sọ̀rọ̀ sọ fún Lady K kó mọ̀ mẹ́nu kan Akeugbagold kó dẹ̀ mọ̀ mẹ́nu kan pé àwọn Islam fẹ́ rẹ́ kaola jẹ Islam wọ̀ lélẹ̀ ǹjẹ́ gbọ́ torí ẹ rí gbogbo bí ṣe ń tu bí ejò lórí àwọn ẹni tí kì í ṣẹgbẹ́ bàbá rẹ̀ gan ó ń sọ̀rọ̀ sí wọn lórí àwọn ẹni tí kì í ṣẹgbẹ́ ọkọ ẹ̀ ó ń sọ̀rọ̀ sí wọn ní ó ń sọ̀rọ̀ báyìí tẹ́lẹ̀ Akeugbagold kan ló ti kaola mọ́lé ẹnu kaola lọ wo fídíò rẹ̀ ẹni kí ló sọ sí Akeugbagold ẹ lọ wo fídíò rẹ̀ ẹni kí ló sọ sí bàbá ń Bariga kí ni máa yẹn ṣe fún èpè lọ́tún lósì ẹ̀ṣẹ̀ yẹn lẹ́ni àwọn ẹbí kaola wọn ò rí bàbá Bariga kan ṣàdúrà fún wọn ló ń ṣiṣẹ́ fún kaola ni kaola dẹ̀ tó gbé bàbá Bariga ṣépè lọ́tún lósì tí etí yín ò dẹ̀ di ààrẹ ni pé sákìyèsí inú gbogbo ẹ̀yin tẹ́ jáde tẹ́ tó ṣọpdéètì wípé yín Akeugbagold jọ rí kan fi kaola sílẹ̀ wọ́n fẹ́ rẹ̀ jẹ ni ta ló fẹ́ rẹ́ kaola jẹ bí Ìbàdàn ṣe tó yẹn wọ́n ti kaola mọ́lé Akeugbagold ló dé láti Amẹ́ríkà ká tó rí kaola gbà bí ṣe ń pe àwọn ọ̀nẹ́rẹ́bù náà ń pe gbogbo oríṣiríṣi mínísítà nígboro Ìbàdàn kaola ọ̀gá máa ń pa ó ti tẹ́ra ẹ̀ ó ti wó rẹ̀ lulẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá sọ pé yín wọ́n fẹ́ rẹ̀ jẹ ni wọ́n fẹ́ wó lulẹ̀ ni ẹ lọ ṣọ́ra yín ń tẹ́ ẹ̀ bá jẹ́ gbà ẹ lọ ṣẹnu yín ní lákìbù ẹni wọ́n bá bú ọmọ rẹ̀ tàbí wọ́n gbé ọkọ rẹ̀ ṣépè tàbí wọ́n gbé ìyá ẹ̀ ṣépè tàbí wọ́n gbé bàbá rẹ̀ ṣépè ẹ máa ń tú bí ejò ní nà á Akeugbagold òfin ẹ ṣe o ǹjẹ́ gbọ́ Akeugbagold kan ló ti kaola mọ́lé ẹjọ́ ta Akeugbagold kò tiẹ̀ tí bẹ̀rẹ̀ ṣé kò ní sanwó Akeugbagold ẹ wá bá mi bẹ́ẹ̀lì ẹ̀ wọ́n lè gbowó lọ́wọ́ Akeugbagold ọkọ rẹ̀ tó fẹ́ ẹni tí Akeugbagold bẹ́ẹ̀ pé kó wá bá òun bẹ́ẹ̀lì ẹ̀ ó sì fi òbò tẹ́ yẹn lọ́rùn ó tún lọ mọ́ká ó tún lọ fòbò tẹ́ lọ́rùn wọ́n padà jáde wọ́n bú Akeugbagold ní ọ̀rẹ́ Akeugbagold sí ní máyì Akeugbagold dẹ̀ béèrè owó rẹ̀ ó ní tí kaola ò bá sanwó òun ò ní sanwó Akeugbagold ṣé ẹ lè gbàgbé 15 million 20 million ṣé ẹ lè fi ilẹ̀ abiyin lérè ẹ lọ ṣọ́ra yín gbogbo èyí tẹ́ ẹ bá pèrè Akeugbagold tẹ́ ẹ bá mọ̀ di ọ̀rọ̀ kò sẹ́ni tí tó fi lẹ́nu kaola àbí àwọn ẹni tí ń bá ṣe pọ̀ tí kaola ń pe Akeugbagold ní terrorist máa yẹ ò lè travel kí ni wọ́n pe Yusufu Adépọ̀jù lọ́jọ́ kìíní ó máa mú yọ̀ṣà lúnáka odidi ọ̀sẹ̀ 3 lọmọkùnrin yẹn ṣe lẹ́wọ̀n ǹjẹ́ rí gbàjáde ọmọ yìí máa padà ó fẹ́ sí ilé ẹjọ́ kí ládájọ́ Ìlọrin ṣe sọ fẹ́ fi tiẹ̀ bàtàráyé jẹ́ ni tí ò bá respect Ìbàdàn kó respect ìlú onílù tí ì ṣe Ìlọrin nìkan tí a bá bí kaola dáa tó bá ilé gbẹ́nu rẹ̀ nígbèkúgbè sí ìlú ẹlòmíì yóò sun ẹni ẹ̀wọ̀n nílẹ̀ Yorùbá kaola ò jẹ́ mọ́ ń pa ó bú mi mo bú di mo sì sọ fún wípé wà láìtàlà orí mi adájọ́ kaola ó ti gbéra ẹlú lẹ̀ kò sẹ́ni tó fẹ́ ò sí lókè àwa la ń gbé ẹ sókè táàmù kí ni bàbá Mudir Markaz ṣe fún ẹ tó gbé bàbá lọ sí Mọ́kà tó bẹ̀rẹ̀ sí ní bú tó bẹ̀rẹ̀ sí ní fọ̀rọ̀ rẹ̀ ṣe wá sí ìbájẹ́ bàbá rẹ̀ bá mọ kẹ́hún tó Mudir Markaz kó tó kú njẹ́ ó máa sọ̀sọ́ kú sọ sí bàbá oníbàbà orí ẹ̀ ti burú bí wèrè tí ń léegun ní lókè kúra tó wà wàá bú ọmọ Ìlọrin wàá bú ọmọ Ìbàdàn wàá bú tó Òṣogbo ẹ wá lẹ ní gang kò ní yẹ yín ẹ̀yin àti gang yín ẹ wá fi ọlọ́pàá terrorize àwọn èèyàn gbà tó mú Bíntù Rájí níbo ni gbogbo yín wà ọmọ yẹn wà lọrin wọ́n sì lọ mú ẹ ní ó rẹ Bíntù jẹ ẹ lọ ṣọ́ra yín o ẹ lọ ṣọ́ra yín o ẹ lọ ṣọ́ra yín ẹni bá ní wọ́n fẹ́ wó Bíntù wọ́n fẹ́ wó kaola lulẹ̀ tàbí pé wọ́n fẹ́ ṣe kinní kan wọ́n fẹ́ rẹ̀ jẹ ẹ̀yin gan-an Ọlọ́run á dẹ ẹni tí yóò mọ̀ dání láàbù yóò dẹ́ sí yín kó ní kálukú mú ẹnu ẹ̀ dání lórí ọ̀rọ̀ yìí kaola irú kéwò ní báàkì kó wá fi gbogbo àfáàlì kó fi ta yín tán tí òun àtàwọn gáǹgì wọn ṣe bọ́ náà fẹ́ gbẹ̀tọ́ ẹ̀ lọ́wọ́ Saheed Shittu ẹ bẹ̀rẹ̀ lọ́wọ́ kaola
ṣé bí Kaola fẹ́ gbẹ̀tọ́ ẹ̀ lọ́wọ́ Saheed Shittu ó ló bá òun lórúkọ jẹ́ ó sì gba 500,000 ó ní kẹ́mi ó wá lọ mọ́ bá òun sọ mo sì ní mi ò lè ṣe ibi tá a ti jà nìyẹn ó bú mi mo bú dọ̀la yóò sì máa gbé èbú lẹ́yìn mi ǹjẹ́ ti gbọ́ Kaola is nothing tó bá ń bú gbogbo èèyàn kì í ṣe bí adájọ́ tọ́mọ rẹ̀ bá jẹ́ adájọ́ ó ti di my lord kì í ṣe my baby mọ́ ẹgbà yẹn kẹ́ ẹ jẹ́ ṣùgbọ́n lẹ́díkẹ́ lọ sọ́ra ẹ tó o bá fẹ́ wá followers má fi àwọn ẹ̀sìn Ìsìláàmù wá followers wá jẹgbá